ẹ lè fi èpo ẹyin adìrẹ ṣe dísù. Ọ̀rọ̀ rẹ̀ o lẹ́nu ọ̀jọ̀gbọ́n kan ní fásitì ní ìlú Ìlọrin. Ọ̀jọ̀gbọ́nbìnrin kan tó ń ṣiṣẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga fásitì ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ní ẹ̀ka chemical engineering, Tèmítọ́pẹ́ Elizabeth Ọ̀dẹ́tóyè ló ṣàpèjúwe ló sì ṣàlàyé bí àwọn ènìyàn ṣe lè máa ṣe dísù látara èpo ẹyin adìrẹ. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nípa àṣeyọrí rẹ̀ ní ìlú Ìlọrin, ọ̀jọ̀gbọ́n Ọ̀dẹ́tóyè ó ní òun ṣàmúlò ọgbọ́n inú àti ìmọ̀ ikùn ní ìbámu pẹ̀lú ìgbìyànjú àti akẹ́kọ̀ọ́ àwọn ọ̀gá òun ní fásitì ní ìlú Ìlọrin láti mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà nípasẹ̀ lílo ìmọ̀ ìjìnlẹ̀ lábẹ́lé. Ó ṣàlàyé pé kinní náà wá sí ìmúṣẹ nípasẹ̀ ìmọ̀ kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní transfication, ìyẹn ṣíṣe àpòpọ̀ èèpo tàbí ọ̀rá pẹ̀lú ògógóró láti fi dán nǹkan wò. Ó ní èyí túmọ̀ sí pé èpo ẹyin ó jẹ́ ohun tó rọrùn fún ènìyàn láti rí tí kò sì nira láti ṣe àmúlò rẹ̀. Ó ní dísù ni òun po gbogbo àwọn nǹkan yìí papọ̀, ó sì padà yọrí sí epo dísù tí àwọn ènìyàn lè lò, tí yóò sì tún bu iyì kú àwọn tí wọ́n ń sin adìrẹ. Ó ní ṣíṣe àmúlò èpo ẹyin adìrẹ láti fi ṣe oríṣiríṣi nǹkan, pàápàá jùlọ dísù, ó ní eléyìí ni yóò jẹ́ kí àwọn tí wọ́n ń sin adìrẹ kí wọ́n tún rí ìbuyì kú ní àwùjọ wa. Ọ̀jọ̀gbọ́n Ọ̀dẹ́tóyè ní ṣíṣe àmúlò èpo ẹyin adìrẹ yóò tún jẹ́ ohun mìíràn láti fi rọ́pò dísù ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní ìparí ọ̀rọ̀ rẹ̀, ó ní tí àwọn bá bẹ̀rẹ̀ sí ní ṣe àmúlò èpo ẹyin adìrẹ yìí láti fi ṣe dísù, ó ní ọ̀pọ̀ kú ọ̀yọ̀kú ni yóò jẹ́ tí àwọn ènìyàn wọn ó sì máa ríra ní owó kékeré tí yóò sì máa ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ohun tí ó sọ. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe, tẹ̀mí dá iná rárá, ẹ bá subscribe.